Auntie Vigi, Auntie Vigi, oh my day. Ode oh, ode. Auntie Vigi, Auntie Vigi, oh my day. Èwo ni rádaràda tí wọ́n wá ń bá ká báyìí? Ṣé wọn ò mọ̀ pé èèyàn ń bẹ níwájú wọn ni? Èwo lò sí orí ibú àbí kí wọ́n ń tẹ̀ báyìí? Sáwọn ni ó kọ́kọ́ kàwé àbí kí a ní tán sì dàrú ẹ̀ dúró látàárọ̀? Lórúlú ẹ̀ wá sẹ́wà ní sí wọn gan. Ẹ̀rí wọn sí rí. Ẹ ǹlẹ́ mọ̀. Oh, sorry, ẹ má bínú, tí gbàgbé pé wà lórí ìdúró nǹkan tí mò ń ṣe yìí ó wà very important. Ó ṣe kókó gan. Yes mọ̀. Mo ti gbàgbé pé security mo ìwọlé lẹ́ẹ̀kan. Ẹ má bínú, mo sorry gan. Yes mọ̀. Ẹ ṣé mọ̀. Kọ́ yín. Mo ń gbọ́ yín, ẹ má sọ̀rọ̀. Àǹtí Vicky lórúkọ mi. Àǹtí Vigi, òun lorúkọ mi. Àǹtí Vigi. Òun lorúkọ mi. Ok. Kí ni sọ́ni mi? Ṣọ́ọ̀ṣìm. Ṣọ́ọ̀ṣìm. Orúkọ bàbá yín ni mo ní, sọ́ni. Orúkọ bàbá yín yàtọ̀ sí àǹtí Vigi. Orúkọ bàbá mi ní jẹ́ Ṣọ́ọ̀ṣìm. Ìmọ̀. Orúkọ bàbá mi a máa jẹ́ Apẹ́nílé Ọlá. Apẹ́nílé Ọlá. Apẹ́nílé Ọlá lórúkọ mi. Okay. Kí ni qualification yín? Qualify. Oh, ó tiẹ̀ ti yé mi. Torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ lè ní qualification. Ṣé ẹ lọ sí school? Ẹ ṣeun, ìní qualify. Ìní qualify. Ṣé ẹ rí lóòótọ́ ni? Ìní qualify o. Ìní qualify. Ṣé ẹ rí? Nígbà mo sì kéré, tán ní a lọ léèwé ìgbà náà. Wọ́n wá ní a fọwọ́ sétí báyìí. Nígbà ìyá mi wá mú mi lọ. Wọ́n wá ní ọwọ́ mi ò tó ibi ó yẹ kó tó. Sóyé yín báwọn. Ìgbà tí ìyá mi wá dá mi padà sílé ní kò wá pẹ́, ìyá mi wá ṣàìsí. Nígbà ìyá mi wá ṣàìsí òun ni ó ti dá. It's okay. What is your working experience? Experience. Nǹkan tí mo ní ni pé àwọn ibo lẹ ti ṣiṣẹ́, níbo lẹ ti ṣiṣẹ́ àwọn nǹkan ibi tẹ́ là kọjá tẹ́ fi wá bí. Ó ti yé mi mọ̀. Mo ṣiṣẹ́ pẹ̀lú níjọ́ òní lọ́dún bíi mélòó kan sẹ́yìn. Mo ṣiṣẹ́ pẹ̀lú Buhari. Nígbà Buhari wá fiṣẹ́ lẹ̀ tó wá ṣíwọ́ fún èyí tó wà bẹ́ẹ̀ Tinubu, mo tún bá wọn ṣiṣẹ́ díẹ̀. Ẹ ti bá Buhari ṣiṣẹ́ àti Tinubu. Èmi ò rò pé màá lè gbà yín síṣẹ́. Torí mi ò ní owó tí mo lè fi san owó orí yìí. Ẹ dákun, kò sí iye bá bùn mí ìgbà. Ẹ dákun. Àdá mi ò sí ńlá ní péréte iye bá fún mi ìgbà. Ok, ó ti yé mi. Kí ló mú yín kúrò mẹ́tẹ̀ fẹ́ ṣiṣẹ́ nínú ibi kékeré nígbà tẹ́ ń bá rú àwọn èèyàn ṣiṣẹ́ tẹ́ tí wá fẹ́ wá ṣiṣẹ́ nù? Ihun tó fà tí ń fi lọ mọ́ mo ṣàìsàn ráńpẹ́ ni. Àkọ́bà ni. Ẹ lè wá ṣe akọ ìbà ń bí o. Tẹ́ bá ti ṣe akọ ìbà ń bí ẹ̀ ń lọ lé yín ni. Torí ẹ lè jókòó kí n máa dáná fún mi.
péré o ǹjẹ́ ṣàìsàn níbí ìmọ̀ ṣiṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe gbogbo ṣẹ́ tí ń bẹ lọ́rọ̀ pé ká ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ gbogbo rẹ̀ pátá mo mọ̀ tinú tẹ̀yìn kò sí oúnjẹ tẹ́yìn ẹ̀ ṣe tí mi ní ṣe gbogbo inú ilé ní ìgbà yín tún ṣe gbogbo rẹ̀ ló yé mi ní tinú tẹ̀yìn ara yín gbọ́dọ̀ máa le ní gbogbo ìgbà ní ṣóyí mo rí pé ẹ gbọ́ Yorùbá dáadáa ọmọ Yorùbá ni yín nǹkan tí mo ṣe máa gbà yín nìyẹn o ọmọ Yorùbá ni mí kódà mo gbọ́ Yorùbá òun tinú tẹ̀yìn ni mo gbọ́ tinú tẹ̀yìn báyìí mo gbọ́ Yorùbá gbogbo rẹ̀ pátá ló yé mi kétékété. tó máa sọ̀rọ̀ lọ́gbìn tó ní mo fẹ́ gbà yín torí mo rí pé Yorùbá yín yìí nǹkan tí mo fẹ́ ní àyíká mi nìyẹn torí àwọn ọmọ mi kò gbọ́ Yorùbá rárá mo fẹ́ ẹni tí àjọ máa wà nínú ilé torí ọkọ mi ò gbélé kò ní jẹ́ mi nìkan àti àbókí tó mú ìwọlé yìí torí wọ́n burú báwọn ọmọ mi bá dẹ̀ ti dé fún ìsinmi àjíjọ wà ẹ máa bá mi kọ́ wọn ní èdè Yorùbá torí wọn gbọ́ Yorùbá dáadáa èyí tí ò bá yé nínú àwọn òyìnbó yẹn ẹ bèrè lọ́wọ́ tèmi máa sọ fún yín ṣẹ́rígbẹ́ ni tó ń bízì ní iṣẹ́ báǹkì tí mò ń ṣe kò ń jẹ́ kí n ráyè tó gbogbo àwọn àpòsínúlé èyí lè máa ṣe èyí bí mo ṣe ń ṣiṣẹ́ ìpà ní kẹ gbé tí wà kẹ bá mi ṣe oúnjẹ wà ní ṣe gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní ìgbọ́dọ̀ kúrò lórí sísítẹ́ẹ̀mù ṣó ti yé yín báyìí kí lẹ ṣe korúkọ yín yẹn náà apẹ́ nílé ọlá it's alright wàá gbà yín lórí àwọn ọmọ ẹsẹ̀ mà ẹsẹ̀ wù ẹsẹ̀ wù ẹsẹ̀ mà ẹsẹ̀ mà. Òde òde àǹtí Vigi àǹtí Vigi ó máa dé. Òde òde àǹtí Vigi àǹtí Vigi ó máa dé. Òde tìjàgbọ́n àǹtí Vigi àǹtí Vigi àǹtí Vigi ó máa dé. Kò sí sinmi àǹtí Vigi àǹtí Vigi ó máa dé. Ará àdúgbò dáràn o àǹtí Vigi àǹtí Vigi.